ìgbà kan tó ń bọ̀ tó máa dùn ìgbà ọ̀nà bí òréré bẹ́ẹ̀ ni ó kọ̀ ṣọmọ ológun náà ní àdéṣe pẹ̀lú òkú ẹ̀ ẹ̀ẹ́dẹ́kùn bá pẹ́ dálẹ̀ fún ayọ̀ bí ọ̀dọ́ rẹ̀ gbogbo ẹni tó bá fomi tó fún òdì dandan kó fàyọ̀ ká bí lè sọ pé ìgbà tó lọ́rùn yìí lẹ̀ kó lọ sí òní padà tọ́lọ́run dá ìkó lọ sí òní padà ó ló dàbí ẹni tó ń láàlà ó ní àwọn kékeré pé olúwa ṣe ńlá fún wa olúwa ṣe ńlá fún wa torí náà wáyọ̀ ọlọ́run máa mú ìgbà ọ̀tun wá sínú ayé èmi àti ẹ máa láyọ̀ bẹ́ẹ̀ ni ó máa dá ìkó lọ sí òní wa padà bẹ́ẹ̀ ni ìgbà gbangba ni ẹ jẹ́ ká máa rọ́jú ìgbà tí ó bá ní ọlọ́run ló lè dá nǹkan ọ̀rẹ́ lọ mú sùúrù ìdí ọlọ́run kù wò láti gbọ́ ìpè rẹ̀ gbàgbọ́ nínú Jésù lè mú mi ṣàṣeyege ọlọ́run ló lè fún ni láyọ̀ ènìyàn ò lè fún ni láyọ̀ kó pẹ́ títí o agbẹ́lọ́ la pé bàbá òkè ló yáyọ̀ púpọ̀ lọ́dọ̀ bàbá fún mi láyọ̀ Jésù fún mi láyọ̀ kíre gbẹ̀yìn ayé mi fún mi láyọ̀ ayọ̀ ìgbàlà ni mo fẹ́ fún mi Olúwa lórí tí tó fún mi ó máa tí tó gbogbo ẹni tó fàyọ̀ kó náwó sókè o èmi fàyọ̀ mú náwó nínú ọdún yìí ni àti a máa láyọ̀ sọ pé mo máa láyọ̀ lórí gbogbo ìkórìtà ayé mi mo máa láyọ̀ ayọ̀ ní tèmi lọ́jọ́ gbogbo ẹni tó fàyọ̀ kó náwó sókè èmi fàyọ̀ mú náwó ayọ̀ ni mo fẹ́ o bàbá ọlọ́run ayọ̀ mi kún onídénú ayọ̀ ní ibiṣẹ́ mi ayọ̀ lọ́jọ́ gbogbo wọ́n ní nígbàkúgbà ayọ̀ mi lọ́jọ́ gbogbo ìbànújẹ́ kò ní yálé mi ayọ̀ mi lọ́jọ́ gbogbo ìbànújẹ́ kò ní yálé rẹ mo ní tàbá jáde lọ tàbá padà wọ̀ra ayọ̀ ni ayọ̀ ni ayọ̀ ayọ̀ ni ayọ̀ ni ayọ̀ ayọ̀ ni ayọ̀ ni ayọ̀ ayọ̀ ni ayọ̀ ni. Àlejò ayọ̀ bá mi ẹ wá bá mi yọ̀ ayọ̀ wọlé mi àti ẹ láti lè lọ títí láéláé lórúkọ Jésù àmín.